tó dẹrú. Ọmọ aláṣọ tó ń wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Yorùbá orílẹ̀-èdè tá a gbé bí mi o, ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin. Iwájú ló yẹ kó pa ẹ̀bì tí ire sí o, ṣùgbọ́n lẹ́yìn la ń jẹ́ lọ Yorùbá. Ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Pásá òfúnra ó já síná, agbọ́n òfúnra kò lóyìn, ọ̀bọ òfúnra kò dènìyàn. Yorùbá ìfúnra màlógún àgbà o. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọmọ ọba tó dẹrú. Ọmọ aláṣọ tó wá kìsà. Ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. Kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Káyọ̀nù síra wa lóhùn ló tọ́. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Àìrìnpọ̀ a máa jọmọjò níyàwó. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ọmọ ìyá kan náà ṣá ní gbogbo wa. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Àgbà tí òbínú lọ́mọ rẹ̀ ń pọ̀ jọjọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Májàsọ́lá owó bàbá dámì o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ohun tó bá wẹ lẹ́nu gọ́ọ̀mẹ̀nù rẹ̀ sọ. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ibi à ń lọ là ń kọjú sí. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kó lè dá. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Ọlọ́run. Ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Elédùmarè. pékélépékélé ló ní gbọ́dọ̀ rọ́ṣọ fùrọ̀ dán ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dán wọn àfìsẹ́yìn ó ti tó gẹ́. báwo là á ṣe ń ta ká tètè tọ́ kó má bàa dẹran onídìí láàrin lọ́kọláya mọ́. kò dára kọ́kọ́ ó mọ lùyàwó bí ẹni lu bàrà tàbí kíyàwó fọ́kọ̀kọ̀ ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́jì tó kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí ó fòpin sí rògbòrìyẹ̀ nínú ìdílé. Enough is enough on domestic violence lórúkọ ìwé náà ó ṣe pàtàkì
pàtàkì láti rà á. ṣé ẹ rántí arábìnrin òǹkọrin ìgbàgbọ́ ni Sister Osinachi tó dára alẹ̀ nítorí ìjàgùdù. àló tó gẹ́. àbẹ́ ìmọye ìdílé tọkọ tàbí ìyàwó ti dèrò ẹ̀wọ̀n látàrí èdè ìyedè tó búrẹ́kẹ́ láàrin wọn. enough is enough. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ́kọ gbéyàwó ẹ̀yin dádì àmọ́ mi. ẹ máa béèrè fún kọ́pì tiyín látọ̀dọ̀ amazon.com for free shipping. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org tàbí email wuraola55@gmail.com. enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé. ẹ máa rà ó. Yorùbá wà lọ̀rọ̀ ìkàn pátápátá la sì ń lọ́gbọ́n ẹ̀ tán sétí ọmọ aládé gbogbo nígbàgbọ́ wípé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lẹ́yìn náà mọ̀ sọ fún àwọn yòókù kárí ilé kárí oko tí gbogbo wọn sì péjú pésẹ̀ síbi ìwọ́de àrágbá yamuyamu làlújá tó ń bọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà yìí ti Yorùbá Nation Diaspora Mega Rally in alliance with Yorùbá World Media àti Yorùbá Nation Self-Determination parapọ̀ dọ̀kan ṣàgbékalẹ̀ New York Super Mega Rally ọjọ́ mẹ́ta gbáko ló máa fi wáyé bẹ̀rẹ̀ látọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án títí di ọjọ́bọ̀ Thursday ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án bákan náà látago méje òwúrọ̀ títí di agogo mẹ́rin ìrọ̀lẹ́ New York Times láti máa péjú pésẹ̀ gbóhùn sókè rárá fáyé gbọ́ wípé ó tó gẹ́ Yorùbá Self-Determination is our right Yorùbá fẹ́ dá dúró a fẹ́ kúrò lọ́wọ́ ẹ̀tàn a fẹ́ kúrò nínú ìnira orílẹ̀-èdè Nàìjà bá a sì ń rọ gbogbo àwọn èèyàn wa jákèjádò àgbáyé tó ń bọ̀ wá síbi rálì yìí wípé ká pàdé lọ́jọ́rú ogúnjọ́ oṣù kẹsàn-án ní rally location 78 UN General Assembly 405 West 45 Street New York City New York 10017 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ọ̀jọ̀kan ìbéèrè tẹ́ bá ní ẹ kàn sí wa látòrí èyíkéyìí wẹ́bsáìtì yìí www.megarally.org tàbí www.yorubaworldmedia.com ó sì lè jẹ́ www.ysdm.org bákan náà ni ẹ lè pè tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí Prophet Ayọ̀délé Ológunlolúwa lórí +1 803 846 1116 Mrs. Jùmọ̀kẹ́ Ògúnlẹ́yẹ lórí +1 347 703 7819 Dr. Sabi lórí +447 440 715 542 Mr. Gani Alágbàlá lórí +1 713 875 3339 Koiki Media lórí +447 594 050 979 Ìyálóde YSDM lórí +447 442 177 677 Mr. Abiodun Ojo lórí +1 347 301 8360. ẹ má gbàgbé wípé a fẹ́ kí gbogbo ènìyàn tó bọ̀ lágbàáyé ti wà ní sẹpẹ́sẹpẹ́ ní venue lọ́jọ́ Wednesday ogúnjọ́ oṣù kẹsàn-án lọ́jọ́ tó jẹ́ dídé gan láti sọ fún gbogbo ayé wípé ó tó gẹ́. sọ̀rọ̀ sókè lọ́dọ̀ yóò fún mi níra wa. Ẹ ṣeun mo dúpẹ́ pẹ́ òkun mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV pátápátá pé ẹ kú dédé àsìkò yìí mo dẹ̀ fi àsìkò yìí fún dúpẹ́ lẹ́ẹ̀kan sí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ bá mi kópa nínú lọ́ńchì rẹ́kọ̀dù tí Ọlọ́run gba ọwọ́ wa gbé jáde mo ní láti dúpẹ́ lọ́wọ́ yín o bó tiẹ̀ jẹ́ wípé ẹ̀yin tèmi ní TikTok tí lọ́ńchì ẹ̀ fún mi àwọn tèmi náà ní Facebook kì í ti rọ́wọ́ yín ẹ jẹ́ ká rọ́wọ́ yín o ojú òní tì yín
ẹ̀yin tèmi ọwọ́ yín dà ẹ jẹ́ kí n lọ́wọ́ yín o. Àná tí mo jù sórí afẹ́fẹ́ èèyàn kan péré ló dà láti nínú 10,000 naira. Gbogbo ẹ̀yin tó kù ẹ̀ tí ẹ̀yin tèmi rò ẹ̀ dá sí. Ẹ̀yin lẹ́dẹ̀ kọ́mẹ́rà orí make sense orí ṣe orí dùn orí make sense. So ó kù sọ́wọ́ yín o, ẹ̀yin lẹ máa jẹ́ ká mọ̀ bóyá appreciate tí Ọlọ́run gbọ́wọ́ wa ṣe. So mo tún kí gbogbo wa lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí Facebook mo kí yín, ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí TikTok mo kí yín, ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa ní YouTube mo dúpẹ́ lọ́wọ́ yín o pé ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo yín pátá mi nílé máa dárúkọ lẹ́yọ Koiki Media ti wà pẹ̀lú mi ní Facebook ń bẹ̀. Adíṣòun Bọ́lájí, you are welcome, thank you, God bless you. Mo dúpẹ́ lọ́wọ́ yín Agbẹ̀rẹ̀ Janet ẹ káàbọ̀, ẹ kú kó lè dá Odale Ògúnlẹ̀yẹ Olúwadámiláre Father Hot, mo dúpẹ́ lọ́wọ́ yín Fúnmilọ́lá Bello, you are welcome, God bless you. Dáre Ògúnlẹ̀yẹ Adéyẹmọ Ayọ̀mídé gbogbo yín mo kí. Olúwaṣeun Adéwálé Olúwaṣeun ká, you are welcome. Adébáyọ̀ Ṣítù, you are welcome. Fúnmilọ́lá Bello gbogbo yín mo kí yín o. Adu Bọ̀dé Thomas mo kí yín ẹ káàbọ̀, ẹ ṣeun ẹ kú àdúró tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà. Ìyá Oòduà one, the one and only Ìyá Oòduà, ìyá Ọmọlúkà gangan. Ìyákù mo kí yín màmá mi. Ìyá Oòduà kò ní bàjẹ́ fún yín o. Màmí Bùnmi one kò ní bàjẹ́ fún yín ẹ káàbọ̀, ẹ ṣe easy boy all of you, I appreciate you all. Gbogbo ẹ̀yin tèmi pátá ní YouTube ni o, ní Facebook o, ní TikTok, mo sọ pé ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun o ẹ ṣeun. Ìyá Oòduà mi ti rà láti yí o, lọ́ọ̀ṣì Ọmọlúkà mi ti rà láti yí o, ẹ̀jẹ̀ rà láti yí o, ẹ̀yin special guest ilẹ̀ yí o, ẹ̀jẹ̀ rà láti yí o, kí máa rewé yín kó máa dún gbẹngẹngbẹngẹn. So bó ṣe jẹ́ àti gbogbo ẹ̀yin tó kù dẹ́ tí náwó sọmọlúkà, mo mọ̀ pé ìgboro yẹn dùn dáadáa, but ẹ make sure pé kópa nínú orin yẹn. Ẹ gbọ́ track 1, ẹ gbọ́ 2, tí ẹ bá gbọ́ 2 tán ẹ fẹ́ gbọ́ 3, tí ẹ bá gbọ́ 2 ẹ fẹ́ gbọ́ 4, ẹ fẹ́ gbọ́ 5. Ẹ má rò pé ó sì gùn lọ ni, ẹ lọ gbọ́, ẹ má jẹ́ kó jẹ́nu mi, ẹ lọ wò ó níwọ̀n bá tọ́lọ́run fún mi, ẹ lọ gbọ́ bó ṣe wu Ọlọ́run nìyẹn. Tá bá lágbára jù yẹn lọ à á ṣe tá dùn jù bẹ́ẹ̀ lọ, but ẹ lọ gbọ́ ìwọ̀n bá tá ṣe yẹn. God will continue to bless you. Yes, máa bọ̀ bí bọ̀dá sọ̀rọ̀ fọ fọ́tò. Ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ẹ̀ súnmọ́ bí? Lóòótọ́ èmi máa ń píríṣì pé kéèyàn gbé ọmọlúwàbí dání. Torí pé in tí wọ́n fi brought àwa up òun ni ọmọlúwàbí. Ìwà ọmọlúwàbí ló fi gbé wa gòkè. Ìwà ọmọlúwàbí ni bàbá fi kọ́ wa, ni ìyá fi kọ́ wa. Bàbá tó bí mi, tó o bá kìka bọ bàbá mi lójú, bàbá mi á máa wù ẹ́ báyìí. Ṣùgbọ́n mo gbọ́ ọ̀kọ̀ọ̀kan lára bàbá tó bí mi. Bí bàbá mi ò ṣe bínú tó tí ò ń jà tó, bàbá mi lè bá odindi ìlú jà o. Tí inú bá bí, tó bá bínú tó wò gbà á, fẹ́wọ̀ yìí ó fi mí pe dìdìrì ni àbó fi mí pe oṣù gọ́mù, ó fi mí pe ọ̀dà ni. Tí bàbá mi bá bínú, kò fẹ́ mọ ọba kò mọ̀ jòyè. Á ja ìjà yẹn débi pé gbogbo àgbáyé lámọ̀ kó ń jà. Mo fi jọ bàbá mi. Mi kì í bínú, mi dẹ̀ kì í jà. Ṣùgbọ́n tí n bá mú ìbí, tí inú bá bí mi, mo wá discover pé tí mi ìbá ti tẹ́ kúrò ńbẹ̀, ara mi ò kì í balẹ̀, wọ́n á bẹ̀ mí mi ní gbọ́. Kí ni kan ni mo dẹ̀ wá discover? Ni wípé ìyá tó bí mi tíṣà ni. Ó máa ń sọ fún wa pé bí èèyàn bá fi ọjọ́ kan ṣoṣo jù ẹ́ lọ, ẹ bọ̀wọ̀ fún wọn. You must respect that person. Láti kékeré náà dẹ̀ ti fi ń brought wa up. Àmọ̀rírì náà sọ pé kán bọ̀wọ̀ fún yàn, àmọ́ ó yé wa. Ṣùgbọ́n mo wá discover pé nínú ìrìn àjò Yorùbá nation yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti gbàgbé ìtàn pè ní pé kán bọ̀wọ̀ fún yàn, wọ́n ti gbàgbé, wọ́n ti gbé sẹ́gbẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ wá ṣe débi wípé wọ́n rí gẹ́gẹ́ bí nǹkan tó tọ́ pé káwọn rẹ́ ẹ jẹ, kán fi àgbà kán fi rẹ́ ẹ jẹ. Òwe Yorùbá kò sí nínú òwe Yorùbá yìí pé kí èèyàn bọ̀wọ̀ fún ọmọdé àti pé kágbà bọ̀wọ̀ fún ọmọdé, kò sí nínú òwe Yorùbá. Àwọn òwe míì wà
tó jẹ́ pé a lè pè bẹ́ẹ̀ yìí pé òwe yìí sọ yìí pé kéèyàn bọ̀wọ̀ fọmọdé ni bí irú wípé àgbà tó bá so ẹdìyẹ mọ́dì adaláwàdà ẹdìyẹ a lè sọ yìí pé irú òwe yẹn ó ní í ṣe pẹ̀lú pé kí àgbà kó gbìyànjú láti bọ̀wọ̀ fún ọmọdé. tá a bá sọ pé àgbà tí ò kẹ́hún sọ̀rọ̀ akẹtan sáré a lè kà sírú bẹ́ẹ̀ torí àgbà tó bá kọ̀ tí ò sòdodo tí ò ṣòwòtọ́ àbùkù àti ẹ̀tẹ́ òun ló máa ti bẹ̀ jáde. òyìnbó ní respect is a reciprocal. tó o bá bọ̀wọ̀ bọ́mọdé bá bọ̀wọ̀ fún ẹ wàá bọ̀wọ̀ fọmọdé. nínú ìrìn àjò yìí mo ti wá discover yìí pé àwọn kan wà tán bìlíìfù yìí pé àwọn kan lè pa itú tó wù wọ́n lè dára tó wù wọ́n. àwọn ọ̀dẹ̀ dára yẹn lóòótọ́ bọ̀dá wa kan bìlíìfù yìí pé a nílò ìjà a nídìí àti bẹ́nikẹ́ni fa wàhálà kára ṣe báyìí ká máa wò wọ́n níran. ṣùgbọ́n o bá a ṣe sọwọ́ bí eléyìí táwọn wò wọ́n níran yẹn wọ́n ń ba nǹkan jẹ́. tí bàbá mi ti wá fẹ́ gùn mí sí i o. kí ni mo sọ? tí bàbá mi ti fẹ́ gùn mí mo ti fẹ́ yarí kanlẹ̀kanlẹ̀ mi ò fẹ́ gbà mọ́. ẹ gbọ́ mi dáadáa. tí ẹ rí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín mo máa ń sọ mo máa ń tún sọ mi ò torí olóyè Sunday ọmọ Adéyẹmọ wá ṣe Yorùbá Nation mi ò torí bàbá Professor Bánjí Akíntóyè wá ṣe Yorùbá Nation mi ì torí bàbá Ayélóge tàbí bàbá Ayéníyì àbáyé lọ́hùn anybody no matter who you are mi ì torí yín wá ṣe Yorùbá Nation. Yorùbá Nation tí mo wá ṣe yìí Ọlọ́run fi sọ́kàn mi pé ọ̀nà rèé ọ̀nà àbáyọ rèé òun ni mo ṣe gba ọ̀nà yẹn mi ò dẹ̀ regret pé mò ń gbà á. nígbà tí mo dẹ̀ ń gbà á mo pàdé àwọn tí mo rí gẹ́gẹ́ bí adarí mi lénìí àwọn aṣíwájú mi it is in the Bible kódà wà ní Quran. ìrìn àjò èèyàn ò lè wà nínú ìrìn àjò kan kẹ́lẹ́ jọkórajọ ẹlẹ́fẹ́jọ rìnrìn àjò kó má sí adarí kò possible. There must be a leader. kódà nígbà táwọn ọmọ Ísírẹ́lì ń jáde kúrò nílẹ̀ Íjíbítì Ọlọ́run fi Mósè ó fi ṣe adarí fún wọn. nígbà tí ò tiẹ̀ tí ì sí ọba tí wọn ò lọ́ba Ọlọ́run fi Mósè ó fi ṣàdarí fún wọn. mo wá wò ó sùsù nínú ìrìn àjò Yorùbá Nation pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ yan bàbá wa Professor Bánjí Akíntóyè gẹ́gẹ́ bí adarí fún ìrìn àjò Yorùbá Nation yìí. mi ò dẹ̀ kábàámọ̀ pé mò ń tẹ̀lé bàbá Akíntóyè mi ò dẹ̀ ní kábàámọ̀ láéláé torí mo mọ bàbá ìpè bàbá ò ní ṣe tí bàbá kábàámọ̀ pé mo tẹ̀lé wọn. nínú ìrìn àjò Yorùbá Nation yìí mo pàdé olóyè Sunday ọmọ Adéyẹmọ mi ò dẹ̀ kábàámọ̀ láyé pé mò ń tẹ̀lé Sunday ọmọ Adéyẹmọ ìsìn ní kábàámọ̀ láyéláyé bí ti wù ọ́ mọ́ torí Sunday ọmọ Adéyẹmọ mo ti súnmọ́ mo dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé ó ṣe é fọkàn tán tó bá dúró tiẹ̀ ó dúró tiẹ̀ ni kì í padà sẹ́yìn kì í bojú wẹ̀yìn. Listen ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ọmọ Yorùbá mo mọ reason tí mo ṣe ń tẹnu mọ́ tí mò ń sọ yìí. Sunday ọmọ Adéyẹmọ tẹ́mi mọ̀ nínú ọ̀rọ̀ tó bá ku ẹnìkan tó máa dalẹ̀ nínú ìrìn àjò Yorùbá Nation yìí ẹ̀kan ti Sunday kúrò. ọmọ Adéyẹmọ ò ní jẹ́ dalẹ̀ ìran ọmọ Yorùbá láéláé. ibo ni mo wá lọ ibi tọ́rọ̀ dé dúró yìí àjọ máa fúnra wa ni tí n bá kọjá yèmí fún mi jẹ okù ẹ tẹ́tẹ́ ẹ ló jẹ tí mo bá bẹ́ wá sọ́dọ̀ ẹ fún mi jẹ tí n bá kọjá yèmí dọ́dọ̀ ẹ gbé fún mi ní wòtòwòtò lẹ́kùnrẹ́rẹ́ tí n bá ti bẹ́ dọ́dọ̀ ẹ kò sí wàhálà ń bẹ tẹ́tẹ́ ẹ ló jẹ. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ní ibi tá a bá délé ní ẹni tí mo bá discover tó bẹ́ máa fún lẹ́tọ̀ọ́ ẹ̀. sọ̀rọ̀sọ̀rọ̀ ará Ghana I don't want to mention your name because okere ẹ kàn believe yìí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ mọ̀ yìí pé nǹkan ẹlẹgẹ́ ni ọ̀rọ̀ ẹ̀rẹ́bọ̀ nǹkan ẹlẹgẹ́ ni ọ̀rọ̀ tá à ń sọ ẹni tó bá gbọ́ tó láròjinlẹ̀ á mọ̀ yìí pé ọ̀rọ̀ dàbí ẹyin ni tó bá balẹ̀ àti padà ó máa ń ṣòro. mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ sọ̀rọ̀ sọ́bọ́tò ará Ghana kí ni Ìgbòho gbà lọ́wọ́ gbogbo yín pátápátá
ṣé nítorí pàmòkùnrin iṣẹ́ àpinnu wípé Yorùbá nation dandan ni ló ń bí yín nínú ni àbí nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n ń gbàdúrà fún Sunday ọmọ Adéyẹmọ wípé olóore Yorùbá ló jẹ́ ṣé òun ló bí yín nínú. Ẹnìkan sọ̀rọ̀ débi pé ó ní Sunday Ìgbòho la wá ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tá à ń pọ́n ó ṣe là ń ṣe oṣù ká tá à ń ru Sunday ọmọ Adéyẹmọ ó la wá ń sìn bí Ọlọ́run. Kí lẹ̀ṣẹ̀ tí Sunday ṣe yìí? Ẹ wà ń bẹ̀, Sunday wà ń bẹ̀, ẹ̀yin pariwo ẹ lókìkí, Sunday lókìkí, òun náà wà láyé ara ẹ̀. Ẹ̀yin ò ní lọ́kàn wípé kí ni mo lè fi jà láti ran ìran ọmọ Yorùbá lọ́wọ́, ẹ̀ ní lọ́kàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Sunday ọmọ Adéyẹmọ dìde ó rò lọ́kàn ẹ̀ pé Yorùbá ìyà tó ń jẹ ìran Yorùbá yìí pọ̀ jù, mo gbọ́dọ̀ dìde láti jà fún ìran ọmọ Yorùbá. Mo máa ń tẹnu mọ́ ní gbogbo ìgbà. Nígbà tí ṣẹ́rí tí mi ìbá níro kankan mọ́ Sunday Ìgbòho, màá ru ọjọ́ tí Sunday Ìgbòho gbéra tó wá s'Àkúrẹ́ níbi tí mò ń gbé ní stéètì tèmi. Màá ru ọjọ́ náà mọ́ Sunday ọmọ Adéyẹmọ. Èrò tó jáde lọ́jọ́ náà, ẹni tí mò ń sọ mò ń tún sọ ẹ lọ wò ó, kò tí ì sí, kódà ọjọ́ tí wọ́n wá ṣe campaign president kò sí èrò tó tó bẹ́ẹ̀. Eléyìí táwọn ṣe ní ti president wọn, àwọn há owó ni wọ́n pín owó tán fi kó èrò jáde ni o. Bọ̀ eléyìí tí Sunday ọmọ Adéyẹmọ jáde láti lè sọ fún gbogbo yín pé ìyà ń jẹ ìran ọmọ Yorùbá, ọ̀rọ̀ ẹnu wọn ni ò sẹ́ni tó lè gbà. Àwa tá a súnmọ́ aráàlú la mọ̀ tá a fi ti gbọ́. Àwa tá a súnmọ́ ìlú la mọ̀ pé ìyà ń jẹ mẹ̀kúnnù. Ìtí mẹ̀kúnnù ò lè sọ Sunday ọmọ Adéyẹmọ bá wọn sọ jáde. Ẹ wá ní kí inú wọn má dùn, ẹni kan máa fẹ́ràn Sunday ọmọ Adéyẹmọ. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pariwo bá débi wà gbọ́ Sunday Ìgbòho, bó bá débi wà gbọ́ Sunday Ìgbòho, bó bá débi wà gbọ́ Sunday Ìgbòho. Sunday Ìgbòho kì í sọ Ọlọ́run, wọ́n yin Ọlọ́run lára Sunday Ìgbòho ni. Wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lára Sunday Ìgbòho ni pé Sunday yìí Ìgbòho yìí ní tó ṣe fún wa, a dúpẹ́ p'Ọlọ́run fi sí lọ́kàn láti lè ṣe irú ẹ̀. Ẹ wá wáyé yín lóde ń sí o. Nígbà tí Sunday gbéra tó lọ sí Bàràpá, sí Gàngán, tó lọ pariwo fún Fúlàní, ẹ kúrò lórí ilẹ̀ wa. Gbogbo àwọn Fúlàní tó wà ńbẹ̀ ni wọ́n sá. Gbogbo wọn náà péréje dẹ́rù bà pé eléyìí tó ọmọkùnrin ìgbéde ó lágbára o. Wọ́n dojú ìbọn kọ Sunday, gbogbo ilẹ̀ rí fídíò ẹ̀, wọ́n yìnbọn, ó gbàgbọ́n yẹn lọ́wọ́ wọn. Gbogbo ilẹ̀ rí fídíò ẹ̀ wò. Now, látọjọ́ tẹ́ ti wá tẹ́ ti di ọ̀tẹ̀ mọ́ Sunday Ìgbòho, tẹ́ di ogun mọ́, tẹ́ bẹ̀rẹ̀ sí ní fa ọmọ ọlọ́mọ lọ́tún fa lọ́sì, tẹ́ ń pe lórúkọ tí ò jẹ́. Ṣé bá láti dẹ mẹ̀kúnnù yín báyìí nílùú ní gbogbo Ọ̀yọ́ yín? Káàtẹ̀ sọ pé gbogbo Yorùbá hùn. Ṣé bá láti dẹ yín, ọkàn yín ti balẹ̀. Ẹ wá ṣe ẹbẹ̀ sí ní ṣèwádìí. Ìkan gbé fídíò ẹ lọ Sunday, ẹ̀rù rẹ̀ máa ń bà wá báyìí, kí ló tiẹ̀ fi ń ṣagbára? Imagine. Àǹtí kan kọrin, ó ní sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí, Ọlọ́run má jẹ́ ń sọ̀rọ̀ sọ, torẹ́nu òròfo ní pa òròfo, kẹ́nu mi má pa mí. Sọ̀rọ̀sọ̀rọ̀ á máa gbàdúrà pé Ọlọ́run má jẹ́ ìṣìsọ, torí pé kí ni ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa àwa máa ń sọ ni àwọn kan máa ń gbọ́. Wọ́n á bá ẹ túmọ̀ ẹ̀ síbi tó lérò. Ìdí téèyàn ṣe gbọ́dọ̀ fi gbogbo ọ̀nà máa gba àdúrà. Kóyọ̀ dẹ̀ wà careful nínú ìrìn àjò yìí. Sunday kí ló tiẹ̀ fi ń ṣagbára gan-an? Wọ́n ní wá ọ délé wọn ò rí ọ mú, wọ́n lépa ààrẹ wọn ò rí ọ ṣe. Why that? For God's sake. Ẹ kúkú lọ bá Sunday mú, ṣe bẹ́ẹ̀ lọ lé ẹ̀, ẹ lọ bẹ̀ kẹ́ gbébọn sórí ẹ̀ kẹ́ yìnbọn sí kẹ́ pa á. Iṣẹ́ ìdìbò máa wádìí kí lágbára ẹ̀ bẹ́ẹ̀ ṣe tẹ báyé Professor Pella tẹ pa sọ̀rọ̀ ni. Ṣebí ìyàwó ẹ sọ ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ iná ẹ̀yin lógun. Sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí o, ṣùgbọ́n mo máa ń sọ ọ̀rọ̀ sọ. Kọ́lọ̀ ń dúmọ̀ dẹ̀ máa sọ mi. Ìdí tí mi ò sí tó fi dàbẹ́ ni pé kò sí kankan tí mo ní nìyẹn. Ìdí tí ò fi sẹ́ni tó mọ̀ mí nìyẹn. Àwa náà máa ń dápẹ́ ní pé kéèyàn blog ó yé wa dáadáa ó jọ àwa understand yẹ. Gbogbo dápẹ́ ní pé kéèyàn máa jẹ́ blogger gbogbo ẹ̀ ló yé wa.
àtẹ̀yí tí ò jẹ̀ níhùn àtẹ̀yí tó jẹ̀ níhùn bí wàá ṣe fabricate ẹ̀ tí wàá rò pọ̀ tí wàá dẹ̀ gbé jáde gbogbo ẹ̀ ló yé wa àtẹ̀yí tí wọ́n gan fúnra rẹ̀ mọ̀ pé kò yẹ kẹ́ ẹ gbé tẹ́ ẹ dẹ̀ ń gbé jáde wọ́n á gbé jáde owó ẹ̀ ló fẹ́ pa òye wa ṣùgbọ́n àwa la mọ ibi tá à ń lọ Yorùbá nation yìí ìrìn àjò táwọn ẹgbẹ́ dání òun ní ìrìn àjò Yorùbá nation tí ò dẹ̀ sí àyà ńlá fún ẹnikẹ́ni tá sọ pé Ọmọlúkà ó ti tú ẹ má ṣe bọ́ ẹ jẹ́ ká jókòó ká ní àròjinlẹ̀ òun wá sílé Sunday ọmọdé yẹn mọ́ kódà gbogbo ẹgbẹ́ lórí ẹni Sunday jẹ́ pé ìrà ọ lọ́wọ́ yín fún ọ lówó ó ń bà kí ẹ ọ níjọ́ tí ò bá sí kí ló dé tẹ̀bẹ̀ sí ní wá tẹ̀fẹ́ máa dá yẹ̀yẹ́ ọmọkùnrin yẹn lẹ̀ èèyàn ò kì í ràn ìlú ṣé mọ̀ ó dẹ̀ ń jẹ́ kí n máa rántí ọ̀rọ̀ àwọn àkàrí pé Yorùbá ṣòro ó jà fún kí ló dé nítorí Ọlọ́run ó pàdánù ilé wọ́n sun ilé ẹ̀ kíní wọ́n sun níná ilé tó kọ́ fún ìyá ẹ̀ wọ́n dáná sí mọ́jọ́ ilé ẹ̀ tó ń fúnra ẹ̀ ń gbé wọ́n wọbẹ̀ wọ́n bà gbogbo ilé yẹn wọ́n sọ léwu wọ́n bàjẹ́ wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ bí àkísà àwọn mọ́tò olówó ńláńláńlá wọ́n bà gbogbo ẹ̀ jẹ́. ẹ wá bẹ̀ sí ní pé lórúkọ tí ò jẹ́ síbẹ̀síbẹ̀ ẹ̀ fọmọkùnrin yìí lọ́rùn lẹ̀ ẹ̀ ṣe jẹ́ fọmọkùnrin yìí kó mí ẹ̀ẹ́dógún ẹ̀ ó mí. ẹ̀yin náà yẹ wọ́n Nàìjíríà òun ní rárá pé Yorùbá lòun bá lọ torí Yorùbá lòun jẹ́. àwọn ọmọ Yorùbá wọ̀nyí ẹ̀yà òun ni wọ́n ìran òun ni wọ́n ẹbí òun ni wọ́n yè kan òun ní gbogbo wọn pátápátá pé òun ò ní fi wọ́n lẹ̀. ṣebí ibi tó bá wu oníkálukú ló yà sí ṣẹbẹ́yà lẹ́nu sí olú ọmọ ó yà síbi tó wù kò dẹ̀ sẹ́ni tó mú èèyàn lọ sí lárì nìbàdàn ó yà síbi tó wù kò sẹ́ni tó mú ibi tó bá wu oníkálukú ló yà sí ẹnikẹ́ni ò mú yàn tí n bá dúró tẹ́nìkan bá dúró tó bá ń bú MC tí bá rí pé ó bu lọ́nà tí ò tọ́ máa fún jẹ pé kí ló ń bu fún o lẹ́tọ̀ọ́ àti ibu náà bó ti wù kó burú tó MC olú ọmọ Yorùbá ni ẹbí mi ló jẹ́ lọ́nà àti má rí i pé ẹni tí òun ṣe Yorùbá tó bá ń takò MC tó ń bá MC jà máa gbèjà ẹ̀ torí ẹbí mi ló jẹ́ iye kan mi ló jẹ́ tí n bá rí igbó wà nínú danger. ìyẹn ni pé ẹ mú ọ̀rọ̀ Yorùbá ṣe àkọ́kọ́ nínú ìrìn àjò yín ẹ yé jẹ́ ká takora wá torí pé ẹ fẹ́ lókìkí because you want people to recognize you kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa takò ara ká máa takora lọ́tún takora lọ́sì lágbájá kò dáa bó ṣe rí rèé. ntí òótọ́ olóore lọmọkùnrin yìí jẹ́ ó gbá ẹnu mi láti sọ wípé Ọlọ́run ló Sunday ọmọdé yẹn mọ́ láti jẹ́ kán gbọ́ òkìkí ìran ọmọ Yorùbá ni ẹ wá wo bí Yorùbá ṣe ń lọ sí many countries as of today ni wọ́n fojoojúmọ́ approve Yorùbá language nígbà ẹ máa sọ ṣẹbẹ yẹn wọ́gi lé Yorùbá lọ́dọ̀ ti yí ni ṣẹbẹ sọ pé kò sí kan tí Yorùbá jẹ́ ni àwọn tó mọ bá lu ẹ̀tàn mọ rírì ẹ̀ wọ́n ti ń gbà lọ́wọ́ ni. títí tó fi dé China Chinese wọ́n ti ń kọ́ àwọn ọmọ wọn lédè Yorùbá majority àwọn kiri rédíò tó ń ṣe wá ẹ lọ wọnú èdè Yorùbá bẹ̀ wọ́n ṣe kíní gìtá kéékèèké táwọn ọmọ fi ń ṣeré wọ́n kọ orin Yorùbá sínú ẹ̀ wọ́n tó bá tẹ̀ made in China ni wọ́n ti ṣe kì í ṣe Nàìjíríà tó bá tẹ̀ kan nínú ẹ̀ wàá gbọ́dá kọ bàtà mi àròkọ kó ká bí mi bá kàwé mi bàtà mi àròkọ kó ká orin Yorùbá China gbé lọ wọ́n lọ ṣe sínú orin wọn lọ wọ́n lọ ṣe sínú rédíò wọ́n gbé wá fún yín ẹ̀yin náà rà ẹ̀ fowó rà ẹ̀ ń pín fáwọn ọmọ yín ṣe báyìí ni Yorùbá ò jọ lójú. ìgbésẹ̀ Sunday ọmọdé yẹn mọ́ ṣé rí rálì ọ̀nà mẹ́ta yìí rálì mẹ́ta ló mi ayé táyé fi gbọ́ wípé no something is happening. àkọ́kọ́ òun ni rálì tí gbogbo country about 166 countries of the world ni wọ́n gbé ṣe 166 countries ló kọ́kọ́ gbé rálì yẹn dìde ní gbogbo àgbáńlá ayé 166 countries. wọ́n ṣe rálì yẹn gbogbo àgbáyé mì wípé ẹ̀yà kan jẹ́ Yorùbá. ìkejì òun ni rálì tí Sunday ṣe l'Ákúrẹ́ tí Èkìtì wà ń bẹ̀ àtòṣogbo àti tìbàdàn
ṣùgbọ́n mo fẹ́ sọ clear yìí pé Ondo State àti Èkìtì ẹjọ́ ó kọjá àfẹnusọ. bẹ́ẹ̀ ni wá ayera wa bó tẹ̀ jẹ́ pé pẹ̀lú gbogbo bá ṣe forí sí náà pé kó dáa tó ẹ̀yin kan kàn wá mọ̀ gbélébùú ni ẹ ló lè ní wá déédéé mi ló ṣe mo achieve nǹkan tí mo fẹ́ achieve mo succeed and I praise God for that. asọ̀rọ̀ sọ mọ́tò ó lọ ń gbé àtiwọ́ àti babaláwo ẹ̀yin lẹ̀ ń fún lágbára ẹ̀yin lẹ̀ ń ṣe. This is so funny. ẹ lọ ṣe ewé agbẹjẹmọwọ́ ẹni tó bá ń yọ́lẹ̀ dà nǹkan burúkú máa ń yọ wọ́n ṣe ni. tó o bá ń yọ́lẹ̀ dà nǹkan burúkú a máa yọ ọ ṣe. lórí kíni bẹ́ẹ̀ sáfẹ́ lókìkí ẹ sáfẹ́ kán mọ̀ yín bẹ́ẹ̀ làwọn kan kọ́ra wọn jọ ní social media ẹ bẹ̀rẹ̀ sí ní gbógun tọmọlọ́mọ ẹ gbógun ti Sunday Igboho ẹ pè lórúkọ tí ò jẹ́. And the most funniest part of it ni pé majority yín tó bá ṣe pé Sunday ò wá sínú Yorùbá nation kó má jìjà Yorùbá nation kó jòkó sínú wọn Nàìjíríà kó náà máa pariwo wọn Nàìjíríà kó má pẹ̀lú òṣèlú ẹ̀ tẹ́lẹ̀ bó ṣe rántí nǹkan yẹn mo búra fún yín ni ẹ lè dí ẹnu géètì Sunday ọmọdé yẹn mọ́ ẹ̀yin fúnra yín mọ̀ pé mi ò parọ́ majority yín ẹ lè dí ẹnu géètì ẹ kàn máa fẹ́ ti gbọ́ lásán ni Sunday Igboho Sunday Igboho Sunday Igboho ẹ lè dé ẹnu géètì ẹ fún bí alákùnbà bá yín dákẹ́ dúró ṣùgbọ́n torí pé ó ti sọra ẹ̀ di ẹni lẹ́ẹ̀lẹ̀ fún wa pé ká tẹ̀ bàbá ṣe fẹ́ ẹ tẹ̀mí ẹ rìn lórí mi bẹ́ẹ̀ bá ṣe fẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation inú gbé bá mo sọ ọ̀rọ̀ kan fún yín nígbà kan rí mo tún fẹ́ tún sọ fún yín bóyá ẹ̀ tí ẹ̀ mẹ́ni tí Sunday jẹ́ ṣé torí pé ó ṣe báyìí tí ò sọ̀rọ̀ mọ́ ó bẹ́tà ẹ má jò sọ̀rọ̀ ó bẹ́tà ẹ ṣe báyìí ó bẹ́tà kó má sọ̀rọ̀ ẹ gbọ́ ẹ jẹ́ ń sọ àwọn nǹkan kan fún yín àsìkò kan wà tí mo lọ sọ́dọ̀ olóyè Sunday ọmọdé yìí no kó tó di pé jáde nínú iṣẹ́ láti mọ́lé ní Kútọ́nù èmi àti ẹjọ́ sọ̀rọ̀ lórí fóònù ó lọ́mọ lúkà ó ní sọ orí ibi tí mo wà yìí kò sí tó lè change mind mi tí wọ́n bá máa pa mí síbi ṣe yẹn kán yá pa mí Yorùbá nation láàṣẹ ẹ má bínú bàbá mi pé mò ń sin yín jẹ yìí sin yín jẹ wọ́n ṣàlàyé mi Yorùbá nation láàṣẹ. Sunday sọ ọ̀rọ̀ yẹn ó wà nínú kó ló wà ní custody níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ránṣẹ́ lọ bá yín pé step down má ṣe mọ́ ó ní kò sí tó jọ nígbà tó wà ní àhámọ́ wọ́n dẹ̀ challenge yín gbogbo àkókò wọ̀nyí mínísítà Nàìjíríà méjì ló ránṣẹ́ lọ pé ẹ lọ bá mi bá ẹ sọ fún pé kó step down I am not talking of chief of army staff tó lọ bẹ̀ which is Buratai mo sọ̀rọ̀ fún yín ẹ̀yin lẹ gbàgbọ́ kí ló mú Buratai kí ni Buratai wá lọ immediately ọjọ́ tó rìtáyà kúrò níṣẹ́ àmì ọjọ́ yẹn ni wọ́n sọ di ambassador Benin Republic kí ló dé tí wọn ò gbé lọ sí another country nítorí Sunday ọmọdé yẹn mọ́ torí Sunday Igboho ẹni tọ́lọ́run ò pa séèyàn kan lè pa ni ẹni tọ́lọ́run ò fi bú ṣé èèyàn kan lè fi bú ni ẹni tọ́lọ́run ò bì wó tó ló fẹ́ bì wó ó mọ̀ pé wọ́n fúnra ẹni wàá bó ni ẹ̀yin forí sàpáta ọ̀ràn ẹ̀yin forí sàpáta ọ̀ràn àpáta forí sọ ẹ̀yin ọ̀ràn jẹ́ wá ajá ara àròjinlẹ̀ dáadáa kẹ́ tó máa gbé àwọn ìgbésẹ̀ tó máa bà yín lórúkọ jẹ́. Sunday ọmọdé yẹn mọ́ tún dé nígbà tó dé Prince of Africa ò ní jábọ́ láíláí God will bless you. 10 more lollipops to go 10 more lollipops. Nígbà tí Sunday ọmọdé yẹn mọ́ tún dé mo tún rántí ọjọ́ kan mo wà lọ́dọ̀ ẹ̀ bí mo ṣe jòkó sẹ́gbẹ́ wọn gangan
fóònù ẹ̀ wá ríǹgì ó wá gbé fóònù yẹn wá bá ẹnìyẹn sọ̀rọ̀ mi ò nígbà tí máa lísì sí nǹkan tí wọ́n ń sọ but mi ì lè jòkó tí wọ́n kẹ́dẹ̀ máa sọ̀rọ̀ kí n máa èèyàn náà ní mí etí mi fẹ́ lọ́bẹ̀ mi ò kọ́kọ́ mẹni tán bá sọ̀rọ̀ bọ́ lẹ́tà mo wá mọ̀ pé this is the person tán bá sọ̀rọ̀ mi ò fẹ́ dárúkọ ẹnìyẹn fún yín nítorí mi ìfẹ́ ṣe olóyè mi ìfẹ́ ṣe nìyẹn. ẹnìyẹn wá bẹ̀ sí ní jọ ń pò ẹnìyẹn bẹ̀ sí ní bẹ olóyè pé jọ wà ní láti step down ó ní láti step down torí Tinubu iṣẹ́ ó ní láti gbàgbé yìí kó ọjọ́ náà ẹgbẹ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ yìí ni mo jòkó sí mi ìṣàdédé gba Sunday ọmọ Adéyẹmọ bíi leader Ọlọ́run kẹ́mi mo lè má kàwé kan rẹpẹtẹ mo lè má mọ kiri kankan but the little tọ́lọ́run fi síbí èmi lò mo initiate mo ń lò dáadáa má study ẹ máa mọ ọdún ẹ̀dá tó jẹ́ kò dẹ̀ sẹ́ni tí mi ò lè bá rìn kò sẹ́ni tí mi lè manage that is me for you bó bá forí sánlẹ̀ màá máa wo ẹ̀ náà ni ọjọ́ títí èmi bá gùn ún wà á mọ̀ pé gidi bá ìṣàwọ̀ tí bá yọ gẹ́lẹ́gẹ́lẹ́ lọ́dọ̀ ẹ má rò pé ṣe ni mo gọ̀ yíyọ gínígíní ọlọ́gìnní kì í ṣe tójó ẹnu ló sáábú tẹ́mi bá máa bá ẹ jà màá ṣọ́ ẹ gínígíní màá mú ẹ báyìí tí bá máa bá ẹ jà. Listen and let me tell you the reality. Nígbà tó lóye sọ ọ̀rọ̀ yẹn dé level kan tẹ́nì yẹn bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ ó wá sọ fún ẹnìyẹn ó ní wá yẹ sòótọ́ fún ọ kò sí tó lè mú mi yí padà o sórí yorùbá ní sọ yẹn àgbà ká ló dẹ̀ wí fún ọ ká ló sọ fún ọ pé wọ́n máa fún Tinubu gẹ́gẹ́ tíkẹ́ẹ̀tì tó wá para rẹ tó dààmú ara rẹ kódà tó bá táwọn selection tó bá declare rẹ sí president Nàìjíríà ìní support yìí fún kẹ́ni tó bá lè sàn yín lọ́dọ̀ ó tún sọ lójú mi lẹ́gbẹ̀ẹ́ mi. Mo wá jókòó jọ yẹn after tó sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ for more than 1 hour mo ṣáà jókòó tì wọ́n nígbà tó ń parí tó bá gba bí olóyè àgbà bí tó bá gba bí olóyè àgbà bí títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí olóyè ò sọ fún apẹ́ ẹni báyìí ló bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n mo gbá ọmọdé mọ̀ pé lágbájá báyìí ló sọ̀rọ̀ èèyàn ńlá ní ìlú mọ̀ọ́ká ní láàrin ìlú ẹ tó jẹ́ pé tó bá wọ àárín ìlú kì í ṣe pé kéèyàn 1000 2000 3000 kọ́ máa yà tẹ̀lé lẹ́yìn mo fi Ọlọ́run búra fún mi tó ṣẹ̀dá ìyàn àtẹ̀lé. Lẹ́yìn tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn tí wọ́n dára tó wù wọ́n tán pa itú tó wù wọ́n tán ẹ lísìn olóyè wa hàn fóònù yẹn wọ́n parí mo wá lọ wájú ẹ̀ mo dọ̀bálẹ̀ fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ mo ní mo tún gbà fún yín sà bí mo ṣe gbà fún yín tẹ́lẹ̀ mo gbà fún yín bẹ́ẹ̀ ó kú sẹ́ẹ̀rì orí àwọn nígbà tí lọ gbọ́ àmọ́ bí ìbọn kankan sà ṣùgbọ́n mo tún gbà fún yín sà. Ṣé rí Ọlọ́run ló mọ bó ṣe ń yan àwọn tó máa darí ó dẹ̀ ní qualities tó ń rí ẹ̀yin tẹ́ bímọ orí tẹ́kàn bímọ ọmọdé yẹn mọ́ tẹ́ bá ń bàjà Ọlọ́run lẹ̀ bàjà because Ọlọ́run mọ qualities tó máa ń rí kó tó yan adarí ó rí Mósè ó mọ̀ pàkó lò lóní quality kan ni tọ́lọ́ pé tóun ò bá tètè mú Mósè ó ṣeé ṣe tó bá jẹ́ tó lè sọ̀rọ̀ dáadáa ó ṣeé ṣe kó jẹ́ bí ọ̀rọ̀ yẹn láti ṣubú. Ó rí Mósè bí alágbára Mósè ní agbára very powerful quality kan tó lọ́rùn rí lára ènìyàn ó tún mú. Ó rí Mósè bí onígboyà ẹ̀rù ò kì í bá Mósè kò sẹ́ni tí Mósè ò lè bá sọ̀rọ̀ quality kan ní Ọlọ́run ní Ọlọ́run ló mọ quality tó máa ń rí kó tó darí èèyàn. Ó ní quality tó rí lára Joshua kó tó nawọ́ sí pé Mósè yàn nígbà kejì ẹ̀. Ó ní quality tó rí lára Samson kó tó sọ pé onídàájọ́ ni. Ó ní quality tó rí lára Jephthah. Ó ní quality tó rí lára Gideon. Ó ní quality tó rí lára Saul ọba. Ó ní quality tó rí lára Dáfídì. Kó tó yàn án Ọlọ́run mọ quality tó ń rí lára èèyàn kó tó yàn án. Ọlọ́run tó wo Sunday Igboho sùsùsùsù òun ló mọ quality tó rí tó fi yàn Ọlọ́run ò dẹ̀ gbọ́dọ̀ yan èèyàn kó o wá dìde sí ẹni tọ́lọ́run bá ti yàn ó ti dàpáta tápáta bá forí sọ ẹyin ọ̀ràn ni bẹ́ẹ̀ ni bá forí sọ àpáta ọ̀ràn ni. So ó sàn kó o ronú ẹ̀ láròjinlẹ̀
kó tó bẹ̀ sí ní kọlu ọmọ Adéyẹmọ torí pé kí ni Sunday Igboho tẹ̀ ń wò yẹn kì í ṣe irinṣẹ́ èèyàn olóṣèlú ẹlẹ́jọ́ ṣòṣèlú papọ̀ ni ṣé mi ò ṣòṣèlú ni mo ṣòṣèlú bàbá Akíntóyè ṣòṣèlú many people dá ṣòṣèlú rí ṣùgbọ́n kinní kan ni a fẹ́ kí gbogbo yín mọ̀ wípé ẹ̀yin tẹ́ ẹ sì ń ṣe lọ tẹ́ ẹ ti ń ṣe ṣáájú wa tẹ́ ẹ sì ti ń ṣe lọ kí lẹ mú bọ̀ látọjọ́ tẹ́ ẹ ti ń ṣòṣèlú yìí kí ni èrè Nàìjíríà nínú ayé yín látọjọ́ tẹ́ ẹ ti ń ṣòṣèlú this is a challenge ẹlòmíì yìí ti ń ṣòṣèlú láti 1960 ló ti lọ ṣèpàdé from word to word nígbà tó tún di 1999 ó tún bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ibi tó gbà pé tí ẹ̀ tì sí ó tún lọ gbé ó tún bẹ̀rẹ̀ òṣèlú láti 1999 ló ti ń ṣe chairman wọ́ọ̀dù ló ti ń ṣe chairman ní council ló ti ń ṣe tibí ló ti ń ṣe tọ̀hún di bí mo ṣe sọ̀rọ̀ yìí kò lè proud of motorcycle pé mo ní. ó ní graduate sílẹ̀ méjì mẹ́ta mẹ́rin kò sí nínú wọn tó ríṣẹ́ káàdì ni wọ́n ń tà ó dẹ̀ ń ṣòṣèlú ó ń tẹ̀lé olóṣèlú ó ráyé ẹ̀ láì tí ẹ̀ṣẹ́ pè fún ìwọ fúnra ẹ̀ pé pè mọ́ ẹni. ẹ jòkó kẹ́ ẹ ronú ẹ jòkó kẹ́ ẹ láròjinlẹ̀ you need to think ọ̀rọ̀ yóò ń sọ̀rọ̀ kì í sọ Sunday tó bá yín ṣòṣèlú gbà yẹn ti yàtọ̀ sí Sunday eléyìí Sunday eléyìí ó ti di irinṣẹ́ Olódùmarè ó ti di irinṣẹ́ àwọn tó lálẹ̀ àwọn tó ní ilẹ̀ Yorùbá àwọn gangan ló ní Sunday Olódùmarè tó dá ẹ tó dá gbogbo wa sí ilẹ̀ yìí pé ilẹ̀ yìí o mo fi yín ṣe olùṣọ́ ẹ̀ mo fi lé yín lọ́wọ́ ẹ máa ṣàkóso ẹ̀ òun ló ní Sunday tẹ̀ wọ́n yẹn igun ò kì í gun èèrà ò gbọdọ̀ ní àjẹ́ ẹ̀ jẹ́ àwọn ọmọ ìlú mi tó wà ní bàbá mi rẹ́rìn wọn ni mo ti fẹ̀ dé ìlú mi lédè ó káàpọ̀ yorùbá ọ̀ká this is funny. nǹkan tó o lè ṣe Sunday ọmọ Adéyẹmọ tó ń wò yẹn ẹ kàn máa ṣe lásán ni ẹ kàn máa ṣe lásán ni because Ọlọ́run tó pè é Ọlọ́run tó rí ẹ nílẹ̀ tí ò pè ẹ́ tó rí àwọn kan nílẹ̀ tí ò pè wọ́n tó sọ pé ní máa fi sí lọ́kàn kó lọ ja ìjà yẹn ó bu Ọlọ́run kò sọ́nà tẹ́ ẹ̀gbà fi pariwo ẹ̀ ó gbowó ó kọ́lé ó ra mọ́tò ó ṣe tọ̀hún kò sí tẹ́lẹ̀ fún tó tó nǹkan tó bàjẹ́ tó time tó wé you know èmi Ọlọ́run kẹ́mi I will think deeply mo máa ń láròjinlẹ̀ dáadáa tí Sunday tó bá wà nílé tí ò ṣe Yorùbá nation election tó ṣe lọ yẹn olóye billions dárí bẹ́ẹ̀ ni mo sọ fún olóye dágbà báyìí tìbí àgbé tiẹ̀ wá tọ̀wọ́n àgbé tiẹ̀ wá tìbí náà gbé wá gbogbo wọn ló máa donate tiẹ̀ síwájú ẹ̀ àgbà kò sí tẹ́ fẹ́ ṣe àna àdèmá ìjẹ́ ìláìpẹ́ a máa ra mọ́tò gbogbo àwọn tátìkù gbowó fún sí sátìkù wọlé ṣé wọn ò kì í náwó lọ gbogbo àwọn tátìkù gbowó lọ bá as a matter of fact èmi tí mo jòkó yìí mo ní 70 to 80% opportunity tí máa fẹ́ gbowó lọ́wọ́ Àtìkù máa gbà bí nǹkan fẹ́ sọ̀rọ̀ jìnnà ṣùgbọ́n tí bá fẹ́ wọlé wọnú ilé Àtìkù kí n wọ inú sítì rúùmù ẹ̀ máa wọ bẹ̀ níìtì ni tí màá dẹ̀ parọ́ òkè mọ́ tilẹ̀ tí màá gbowó jáde ṣèbówó ni mo ń wá máa gbà kódà tó jọjọ Tinubu ni mo sọ pé mo fẹ́ lọ mo fẹ́ gbowó èmi náà fẹ́ gbowó mo búra fún yín mi ò ní gbà tọ̀dọ̀ àwọn ibi táwọn mi yadé gbà lọ yẹn tán lọ du 5 million mọ́ra wọn lọ́wọ́ èmi Ọmọlúkà pẹ́ ọlọ́mọdé ń ṣòṣì èmi tí bá fẹ́ jẹ èèrà má jẹ èèrà tó lẹ́yìn mi tí bá fẹ́ gbègbè má mọ tí mo gbègbè lé lórí tí bá fẹ́ ṣẹlẹ́yà má mọ torí tí mo ṣe ṣẹlẹ́yà má rìnrìn mi in a straight way máa gba owó tó jọjú tó yá pé tí máa gun tí máa ra mọ́tò bẹ̀kẹ̀bẹ̀kẹ̀ tí mo kọ́lé máa rí nǹkan tọ́ka sí pé ilé ẹ̀bùn mi lé lórí tí mo fi ṣe rèé ọkàn mi gán balẹ̀ ṣùgbọ́n owó atán ilé atán ọlá atán àpò orúkọ ẹ àtọmọlúwàbí ẹ àpò orúkọ àtọmọlúwàbí tí
tí Sunday bá gbowó tó gbowó tó lòun ò ṣe Yorùbá nation kò sí tẹ́fẹ́ fi ṣe kò sí tí àyà ńlá fún anybody yìí tẹ́fẹ́ fi Sunday ṣe a máa jayé orí ẹ̀ lọ́nà ní yùgbàyùgbà kò dẹ̀ sí ìdí mẹ́ta láyé máa dé. ṣùgbọ́n ọmọlọ́mọ ń ro àròjinlẹ̀ yìí pé ìyà tó jẹ Yorùbá yìí pọ̀ ẹ jẹ́ káwa náà dìde bí sẹ́ńtìlẹ̀ yìí kan ṣe ẹ̀yà sọ̀rọ̀ sọ tó tó ara Ghana wọ̀nyí bẹ́ẹ̀ ṣe náà tẹ́ dájà alẹ́ láàrin Sunday Igboho àtàrẹ Ọ̀nà Kakanfò yìí ẹ̀yin náà lẹ́dá wàhálà alẹ́ Sunday sọ eléyìí ààrẹ sọ eléyìí ẹ gbé tarẹ ẹ gbé wá sí ọ̀dọ̀ Sunday ẹ gbé ti Sunday ẹ gbé lọ bá rẹ ẹ máa rò kí Yorùbá sáà mọ́ bá a ṣẹ́tù kó má bàa sí ìṣepọ̀ ojú dẹ̀ máa ti gbogbo ẹ̀yin ẹlẹ́gùn gbogbo ẹ̀yin ìka ọmọ Yorùbá ojú máa ti gbogbo ní pátápátá ṣé ẹ rí Sunday Igboho tẹ̀wọ̀n yẹn lójú ayé ẹ̀ lójú ẹ̀mí ẹ̀ òun ni a máa gba Yorùbá nation ẹ kàn ń jẹ́ lásán ọkùnrin ní Sunday babaláwo yín dànsì tóun fúnra ẹ̀ lè kojú Sunday ni ẹ gbọ́ bàbá ẹlẹ́nu ń já wáyà tó ara Ghana níà ẹ ti àgbọn kankan ẹ kàn rò pé wọ́n mú Sunday fẹ́ just like that ni ọmọdé yẹn máa ń mọ tó ń ṣe àwa tá a súnmọ́ la mọ̀ òtítọ́ ibẹ̀ wọn ò mú Sunday fara ẹ̀ lẹ́ni bóyá lẹ́mọ̀ ìyàwó ẹ̀ tó jọ ń rìn lọ́jọ́ náà lọ́hùn-ún ọmọ méje ló bí fún Sunday Igboho méje tó orílẹ̀-èdè méje 7 ọmọdé yẹn máa wá wò ẹ wá ìyàwó mi ni wọ́n mú ìdí bá fi ilẹ̀ ta ló fẹ́ mójú fáwọn ọmọ méje ṣé èmi tí mi ò tiẹ̀ lè dúró sọ́nà kan tó jẹ́ pé bísínẹ́sì à ń lọ àbọ̀ tí Yorùbá nation tó ti wà lọ́wọ́ mi ẹ jẹ́ kí èmi dúró kó lọ mójú tó àwọn ìdí tó ṣe fara ẹ̀ lẹ́nìyẹn gbọ́dọ̀ ṣe fira ẹ̀ lẹ́ gbogbo yín lẹ́mọ̀ náà ìdílé nìna rí mi sí ìyàwó fúnra ara ẹ̀ ló lọ bá wọn pé èmi rè é èmi lẹ̀ wá èmi nìyí ẹ béèrè àwa wọ bẹ́ẹ̀ lọ́ọ̀yà tó wà jáde gbogbo ẹ̀ ló mo lọ bá gbogbo yín lẹ́mọ̀ náà mo wà lọ́fíìsì ẹ̀ professor ní Benin Republic lọ́ọ̀yà Aze Salami ló jáde sàrò ní àwọ̀ ẹ̀bà mo wà lọ́fíìsì ẹ̀ ní Benin Republic tó welcome mi and many other people like that àwa mọ̀ òótọ́ akíkanjú ní Sunday ṣùgbọ́n Ọlọ́run ó máa ń fi àyè kan sílẹ̀ fún kan ni ẹ̀yin tẹ́ lẹ́nu yín ń já wáyà tẹ́nu yín ń tẹ bọ́tò kiri fọmọdé yẹn máa ń lẹ̀ ìwọ̀nba tó ṣe ìwọ̀n náà gbìyànjú ẹ̀ tó o bá ní tẹ́sí kan lóògùn dídí 40 buses wà bá ẹ nínú ilé kí ìbọn máa ró lákọlákọ kẹ̀kẹ́ kìkì kẹ̀kẹ́ tó bá gbọ́ lásán náà wàá tọ̀ sí ṣòkòtò wáyà gbẹ́ tó o bá ọjọ́ tí ìbọn dún lẹ́gbẹ̀ẹ́ tí ni wọ́n yọ̀ mọ́ mi ni o kì í ṣe pé wọ́n ọmọ tí ìbọn àwọn ọlọ́pàá mo dé bí eléyìí níbi tí wọ́n ìvẹ́ǹtì yẹn ni náà bá fẹ́ yọ̀ mọ́ mi ọlọ́pàá bá gbé bára ẹ̀yẹ sódò ló bá yín pa ó kàn gbàtẹ́ ẹgbẹ́ etí mi mo ní yé mo jẹ́ rò pé mo ti kú ní dúdú tí mo gbọ́ dán ó kàn dún lọ ìgbà tó tún bọ̀ kí ní ẹ̀yẹ tó wá jábọ́ lọ ẹgbẹ́ etí mi tí mo sá wọ́n rò pé mo ti kú ní mo wá ń wọra mo wá ń wọra níbi eléyìí ẹyọ just a single bullet náà yìí o ẹ má wàá sọ ibi tó ti yin more than 200 bullets pa 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 bọ́n ṣe ń yin sí mọ́tò náà yin sílé náà yin sẹ́gbẹ́ ògiri náà yin sẹ́gbẹ́ everywhere yíyí táwọn yin bọ̀ wọn ni pé anybody tí bọ́n bá ṣàbá kó kú ni ìtò pa àfáà tó kú nínú ilé olóyè nìyẹn ẹnikẹ́ni tí ìbọn bá ṣàbá kó ṣàtìkú. eléyìí tó ń ṣe kó dẹ̀ pàpà ẹ̀sìkèrè lábẹ́ bó ti wù kó rí ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ yóò yẹ òye yín tó bá ní kí ọmọdé yẹn bá dúró kó jà jọ́nà ṣe rò pé kò ní jà ní adúró ajá bọ́bá kódà bó fẹ́ sá lọ ajá díẹ̀ bó jẹ́ ẹyọkan àbí méjì àbí mẹ́ta nínú àwọn ọlọ́pàá yẹn á mú wọn balẹ̀ nínú àwọn DSS yẹn á mú balẹ̀ ẹyọkan méjì mẹ́ta á mú wọn balẹ̀ ṣùgbọ́n Ọlọ́run tó darí ẹ̀wọ̀n fún lọ́pọlọ pípé má bá wọn jà má tíráyé iṣẹ́ Ọlọ́run ni
ta lọ́lọ́run wá fún níyì lẹ́ni ta lọ́lọ́run ń bu ọlá kún lẹ́ni tó bá yẹ kó pa èèyàn kan níbẹ̀ lọ́jọ́ náà òun náà máa ró mọ lẹ́sẹ̀ náà fi máa sọ pé bó ṣe ṣe rèé ṣùgbọ́n ọlọ́run ló ń gá ìdí ẹ̀ tó rọ́lọ́run ló pè fúnra rẹ̀ ọlọ́run ló fi sí lọ́kàn pé jà fún ìran yìí ó lè tún dọ̀nà kó tún pẹ̀lú mi ṣùgbọ́n lọ́wọ́ yìí ọlọ́run ló ń bá ọmọdé yẹn mọ́ rìn ìrìn àjò ẹ má sọ dárí sọ àpáta ni kò ṣeé dárí sọ àpáta ni ẹ má dárí sọ ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kó ṣiṣẹ́ tọ́lọ́run náà tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ Sunday Igboho ń bọ̀ lé èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ń bọ̀ àti ìbá Yorùbá nation dẹ̀ níbi ẹ̀ Sunday Igboho ń bọ̀ náà ẹ wá lísìn ẹ̀yin olólùfẹ́ mi pápátá àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ ní Yorùbá nation ẹ ló ti dákẹ́ àbótí ẹ̀ ti kú ni torí pé Tinubu jẹ́ pírẹsidẹ́ǹtì àti ẹ̀gbọ́n mọ́ Ọlámilékan Ṣòbò Olómọlúkà ológun Ayẹta bó ni mo ti fẹ́ rí kò sẹ́ni tó fún mi gbogbo àwọn fọ́ọ̀sì mi tó wò mí tí wọ́n fẹ́ràn mi wọn ò sọ pé Ọmọlúkà gbà kó tiẹ̀ mú kó lò kó jẹ pé nǹkan sára yìí kò sí nǹkan tí mo bí ìmọ̀jú kí n lọ sẹ̀lẹ̀ kí n jẹ pèsè àtàgbọn kí n tún tan kándù jákèrè ayé ìjà ìdí mo mọ̀ nìyẹn àtomi yàtí mímọ́ ní ẹ tó bá ní Ọmọlúkà wàá gbà máa fún ẹ máa appreciate ẹ Yorùbá ni mí bulletproof ti wà nílẹ̀ Yorùbá kí àwọn òyìnbó tó ṣe bulletproof tiwọn so tó bá dára ẹ lójú lórí mi ò fẹ́ fèkì o tí wọ́n gbé sọ́rùn ẹdìyẹ tí wọ́n gbé sí gbọ́hà ẹdìyẹ aṣubú lulẹ̀ tàbí ewúrẹ́ náà fún àwọn ní ẹ lọ sún wákà jẹ nǹkan èmi ò fẹ́ o tó bá dára ẹ o bá mọ̀ pé o fẹ́ gbé nǹkan fún Ọmọlúkà wàá gbé sọ́rùn ẹ màá yìí fún ẹ ní fúlà mi gbọ́là ẹ̀hún tó o bá ti balẹ̀ yéé o tàbí kí n sọ pé bàbá o ìgbà yẹn gangan ni mo lè sọ mo ní àwọn alẹ́ ìṣàánú ẹ̀ kí n má gbé sáyà ẹ̀ máa ń yin sí ẹlẹ́sẹ̀ tí bá yin sẹ́sẹ̀ ẹ̀ tí ò wọlé ẹ̀ o tó bá dẹ̀ mú ẹlẹ́sẹ̀ wá ẹ̀ wá àtú ẹsẹ̀ àti etú ṣe à lọ tó ẹsẹ̀ yẹn àárẹ̀ ẹ̀ ó yé yín náà ṣùgbọ́n o pé ẹ má pè mí tó bá dára ẹ lójú ọ ewúrẹ́ mo lè ṣàánú ẹ̀ náà ká lo ewúrẹ́ ààrẹ ewúrẹ́ jẹ tó oh my God now ẹ̀yin olóríire ọmọ Yorùbá mo wá fẹ́ pàrọwà fún yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ ń sọ pé Yorùbá nation function mọ́ kò lọ mọ́ àti ẹ̀gbọ́n kankan mọ́ àti ẹ̀ṣẹ̀ ti bí àti ẹ̀ṣẹ̀ tọ̀hún ẹ̀yin fúnrara yín lẹ kọ́ sí wàhálà tí èèyàn bá ń wà nínú ìrìn àjò àwọn àgbàgbà sọ wípé kí èèyàn ru ọ̀rọ̀ lọ wájú ká tún wò ó wá sẹ́yìn ìyẹn lèèyàn fi lè conclude pé bó ṣe yẹ kó rí rèé but ẹ̀yin ru ọ̀rọ̀ yín ẹ rò padà sẹ́yìn ẹ rò lọ wájú èèyàn dé ó wá tàn yín bóun ni mẹsàáyà tọ́lọ́run òun á sọ òkè dílẹ̀ òun á ṣe ti bí òun á ṣe tọ̀hún òun á mú yín níṣẹ́ òun á mú ní Yorùbá kúrò ó pa oríṣiríṣi rọ́tòkè mọ́ tilẹ̀ fún yín gbogbo àwọn tó ń ṣe rálì nídìí rálì mọ́ ẹ lọ dáwọ́ ẹ̀ dúró ẹ má pa níbọdì láti ti mọ́ olè ni wọ́n onírọ́ ni wọ́n àfọ̀n gbogbo ẹ̀ náà ṣebí gbogbo irọ́ tó pa fún yín òun gba Yorùbá nation fi ṣe ẹ̀ẹ́dẹ̀ ti gbà báyìí ṣe bá a sọ fún yín lọ́jọ́ ìyá àná ipò onírọ́ lobìnrin tó ń parọ́ fún òun tó ní tìrí ìpèsè ló ń tàn yín jẹ ṣe bá a sọ fún yín tẹ́ ẹ̀ gbà Yorùbá àwọn wọn máa ń pòwe kan lọ́dọ̀ wa wọ́n ní kò ṣe kò jólúre ṣe ò ṣe àwọn tó ń gbégbèsè tó ń ṣe ò jẹ́ ká ṣe bó ṣe ṣe náà náà da OPC ìlú nìyẹn style tí wọ́n lò l'OPC òun náà fi wá da Yorùbá nation ẹ gbọ́ tó bá ṣe wípé obìnrin ò wá ba ìrìn àjò yìí jẹ́ mo ń sọ mo ń repeat ẹ̀ mo níbi tó ti wò mí dòkó kó máa wò ó kó máa pound ẹ̀ ọkùn ẹ̀ pé tó bá yẹ kóbìnrin ò wá ni kó wá ba ìrìn àjò yìí jẹ́ tó bá tiẹ̀ máa ṣe election nílẹ̀ Yorùbá election yẹn máa ní bó ṣe jẹ́ wọ́n á mọ̀ lára sáà ní pé kankan ṣẹlẹ̀ ṣùgbọ́n torí pé plan yẹn ní pé tètè lọ dààmú kán mọ̀ ojú ráyè ṣe anything òun ló ṣe dé tó ṣe sọ pé kò sí tó jẹ́ rálì mọ́
Oníṣìírí ló wọ́gi lé olóṣọ pé ká má ṣe rálì mọ́ wọn àtàwọn ikọ̀ ẹ̀. Ìtọ́ dẹ̀ gbìn sí wọn lọ́kàn ni. Tó lọ́ mọ̀ pé rálì yẹn gangan kí ló dé tí ò bá ṣe pé wọ́n mọ̀ pé rálì yìí wàhálà ló jẹ́. Kí ló dé tó stop kan ní àgbọ̀dọ̀ wọ Èkó wá ṣe rálì? Kí ló dé? Torí wọ́n mọ̀ pé tá a bá fi lè fortunate tá a wọ Èkó tá a succeed ní rálì lẹ́kọ̀ọ́ bá ṣe ti Èkìtì ṣe tó dò ó wà láì tàlà ìsúnmọ́bì láì tá a bá lè bá ìgboro Èkó yẹn wọ̀ tá a bá gba Yorùbá ní sọ àní jáde ṣá rálì yẹn ò ní parí ẹ wá bá àwọn àyà wọn ajá ṣùgbọ́n tó mọ̀ pé ibi rálì yẹn làwọn èèyàn ti ń bá látún lọ́sì tá à ń gbé láti ìlú kan sí ìlú kejì tí a fi ń sọ àwọn èèyàn tàbí tàwọn jí pé ọ̀nà rèé ṣùgbọ́n màdàrú ìdé ó ní kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ó ní kò sí tó jẹ́ rálì oníkan wọ́gilé àtọ́jọ́ tó ti wọ́gilé lé rálì tó ti ń sọ fún yín pé òun máa gba orílẹ̀-èdè yìí òun ti gbà òun ti ṣe ẹ̀jọ́ kí lè yípadà tẹ́ ẹ rí kí ni changes tẹ́ ẹ rí. ẹ wá gbọ́ ẹ sọ pé ẹ̀gbẹ́ ní ti náà lọ́dọ̀ bàbá Akíntóyè ẹ̀gbọ́n kankan lọ́dọ̀ Ìgbòho àti bàbá ìwọ̀nba tí wọ́n lè ṣe wọ́n ń ṣe nǹkan wọn lábẹ́ ìdí ni wípé tẹ́lẹ̀ rí gbogbo bí bàbá bá ṣe ń pinnu báwọn fẹ́ ṣe gbogbo ẹ̀ pátápátá lórí tìrí máa gbọ́. Àkúkú mọ̀ bóyá àwọn kan wà lọ́dọ̀ bàbá tó jẹ́ pé gbogbo bí bàbá ṣe ń pinnu ẹ̀ náà ń pè lọ bóní tìrí tán sọ fún gbogbo bí bàbá ṣe pinnu pé nǹkan báyìí la fẹ́ ṣe kó tó ṣẹ́jú báyìí onítìrí ti gbọ́ a ti bọ́ sọ́dọ̀ ìjìnlẹ̀ a ti tú bẹ́rẹ́rẹ́rẹ́ a ti bọ́ sọ́dọ̀ sóyẹ pé bẹ́ẹ̀ a ti tú bẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n a ti tú gbogbo ẹ̀ balẹ̀. Bàbá wa máa wọ́n rà láti bí ìkẹta àjọ sọ lánàá sí rèé ta ló tún ti bá oníbìnrin ṣe gbọ́ ìdí tí bàbá ṣe pinnu pé anything tí bá fẹ́ ṣe é sì kò jáde mọ́ màmá bó jẹ́ lẹ́tà mo fẹ́ kọ màmá kọ́ lábẹ́ any step tí bá fẹ́ take kò jáde títí tá a fi máa dé level kan tá a fi mọ̀ yìí pé yes ọwọ́ wa ti ń tèkú dà ìdá ìṣe pẹ́ẹ́nìtì lọ́dọ̀ bàbá nìyẹn àtolóyè ṣùgbọ́n ṣó wáyé káwa náà káwa fòdì ọwọ́ wa ká máa wòran ni because ìrìn àjò yìí dàbí politics mi which is a number a game of numbers àwa fúnra wa a gbọ́dọ̀ tẹ̀síwájú nínú ìkéde ìhìnrere wípé Yorùbá nation nìkan lọ́nà ìgbà tá à ń pariwo ẹ̀yin náà mọ bí kan ṣe rí nílùú náà kò sí anywhere you get to wà ní kékeré wà ní Natasha sọ̀rọ̀ pé Yorùbá nation lọ́nà àtọ́jọ́ tí màmá yín ti wọ́gilé pé kò sí rálì mọ́ kí lẹ tún gbọ́ mọ́ kí lẹ gbọ́ láàrin ìlú mo bí yín. So therefore ẹ̀yin bàbá ẹ̀yin màmá mò ń sọ mò ń tún sọ ẹ lọ ṣe ìpàdé ẹ borí parí rálì gbọ́dọ̀ padà continuously. Tẹ́ ẹ bá rántí pé Tinubu fẹ́ ṣe ẹni tí fún yẹn tara yín jẹ ó ti pé 100 days lọ́fíìsì o ó ti kẹrẹkẹrẹkẹrẹ ó ti ń pé ọgọ́rùn-ún ọjọ́ tó ti lò kí lẹ rí kàkà bẹ́ẹ̀ ìyà ìṣẹ́ ebi ìnira òun lẹ kojú. Mo sọ fún yín mo fẹ́ ra ráìsì mi ì rí rẹsì sílé mo bá ní kí n lọ rà ọmọ sáré ra abọ́ kan wákàtí ẹ̀sìn mọ́lẹ́jì ìgbà tí màá rówó ra áfùbàgì àbí báàgì. Wọ́n bá ní 2,500 ní rọ́bà wá 2,500 ní rọ́bà nítorí kíni abọ́ rẹ̀ sì 2,500 orí mi kọ́kọ́ lọ ago ẹ gbà mí 2,500 abọ́ rẹ̀ sì. Nígbà tó dẹ̀ di pẹrẹpẹrẹ pé mo wá gbé ọbí tó ti ta ráìsì gangan lọ kí ló dé wọn lábọ̀ wọn ní báàgì ráìsì na 60,000. Mo sọ fún yín ẹ̀yin èèyàn mi ẹ lọ wo àwọn fídíò tí mo ṣe sẹ́yìn náà fẹ́ tó ṣe lẹ́sùn ẹ rí i pé mo tẹnu mọ́ mo ní àìtí rí kankan o. Tí Buhari bá lọ ẹni tó ń bọ̀ ẹ tún gbàdúrà fún Buhari pé áńgẹ́lì ní Buhari ṣebí 40 something lẹ́yìn ra ráìsì nípa Buhari 57 báyìí ni wọ́n ń tà 57,000 ni mo rà mo dẹ̀ ń garanti pé ó lọ sí 60 ó lọ sí 80,000 ẹ lọ kọ́. Àtọ́jọ́ tí Tinubu ti wọlé kí lẹ rí ìnira òṣè ebi ìyà torture lẹ encounter ṣé a sọ fún yín tẹ́lẹ̀ ni ẹ̀yin dẹ́ ń wò mí ẹ pín program yìí
I am begging you, help me. The only thing we have to do now is we must go back to the rally. That's it. Àwọn ìlú èyí tó yìnbó pè ní ìsọjí ńlá. Àmọ̀ràn lèmi mú wá fún yín o. A gbọ́dọ̀ padà sí ìsọjí rally tá à ń ṣe. Láti ìlú kan dé kejì, mo bẹ̀ yín ni. Èrò la fẹ́ lò. Tí wọ́n bá mú 10,000, 20,000, 10,000, tẹ́ bá ṣàpapọ̀ tó dodindi, á gba mọ́tò bẹ́ẹ̀. Á ṣe flyers tá máa lò, flyers kéékèèké tá a lè pín, á ṣe. Àwọn materials tó bá wà ńlẹ̀ lára àwọn Yorùbá gẹ̀ẹ́sẹ̀ ti kankan, á rí lò, á hà fọ́mọ̀ tó bá yẹ ká hà fún. Á tún lo ẹnu wa yà á bára wa sọ̀rọ̀. Ẹ wá ẹ̀yẹ èèyàn, Nàìjíríà ò lè gbà wá, á bá wọn sọ̀rọ̀ á sì wọn níyè. Á dàbí eré, á dàbí àwàdà. Kẹ́rẹ́kẹ́rẹ́ ẹ rí i pé ọwọ́ wa máa tẹ̀ ta wá. Nígbà tí wọ́n ní kò sí rálì sí pé ká rálì òun sọ̀nà tí gbogbo wa dẹ̀ ṣe bí eléyìí tá à ń wòran. Kí ni ìtẹ̀síwájú kílẹ̀ rí kílẹ̀ tó gbọ́ mọ́? Kílẹ̀ tó gbọ́ mọ́? A gbọ́dọ̀ fóònù ọwọ́ wa ká máa wòran. We must continue. Mo ń bẹ̀ ní ẹ jẹ́ ká padà. Wọ́n pariwo ní ẹ má fún wọn lówó mọ́. Ẹ má fún wọn lówó mọ́. O lè lọ́mọ lúkà, ilé mẹ́jọ ló kọ́, mọ́tò 9 ló lò, o lè ní igbá ni. Ǹjẹ́ dẹ̀dẹ̀ ti fún ọmọ lúkà, ṣé ọmọ lúkà dẹ̀ kú? Àbí mo dẹ̀ padà? Ọmọ olóṣèlú. Tí n bá turn back lẹ́ni pé mi ò ṣe Yorùbá nation mọ́ pé mo fẹ́ lọ ṣòṣèlú. Kòkó mi so ni, ṣùgbọ́n owó àtúnṣe àpò ọmọlúwàbí mi. Àpò ọmọlúwàbí mi àti wípé Yorùbá nation yìí tẹ́mi gbé dání ó ju ogún lọ lọ́dọ̀ mi. Lẹ́yìn Olódùmarè tún ni Yorùbá nation ni. Torí pé kí ni mò ń ja ìjà yìí sílẹ̀ torí ọ̀la ni. Ó ní aṣojú mi ò sí lára àwọn tó ń jìjà ìlú tí wọn ò ń jẹ ń bẹ̀. Èmi ń jà báyìí, màá jẹ nínú ẹ̀. Màá fi ṣe rere. Bí Ọlọ́run ti bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ, èmi o, ọmọ lúkà, ọmọ kòrókòró lógun sá, ọmọ àtìpá kìrìkìrì lọ́tẹ̀, ọmọ ojúlógún kàjọba kàkéyà, ọmọ kó yábọ̀ tá mọ̀ mú karama lọ́sẹ̀ ni mọ̀ mú karama lọ. Ọmọ aṣàkókò yìgbò, ọmọ ògìdá ògùn mọ̀gàrà, ọmọ yàrá jẹ bí olóko. Ọmọ lúkà ṣe méjì, gbogbo àkókò ṣe mẹ́ta, òṣọ́pọ̀ Èkìtì, òṣọ́pọ̀ àkókò. Ọmọ aṣàkókò yìgbò. Èmi màá jẹ nínú ẹ̀. Ọmọ arógun má sa, ọmọ arógun má ṣojú. Èmi ò sí lára wọn sẹ́ẹ̀ tó máa jìjà ìlú dání kì í jẹ́ bẹ́ẹ̀ ní jìjà ìlú ò kì í jẹ́. Bàbá láìrọ́ lọ́dọ̀ tèmi concept yẹn ò ṣiṣẹ́. Ọlọ́run mi tó ṣẹ̀dá mi ó sọ pé màá jẹ nínú ẹ̀, màá náwó Yorùbá nation, màá fi rajà, màá fi tọ́mọ, màá fi kọ́lé, màá fi ra mọ́tò, màá fi dáhùn rere ṣe owó Yorùbá nation. That is just my advice for everybody. Tó o bá gbọ́, ẹ jẹ́ ká padà sí ìpolongo ìhìnrere Yorùbá nation. Kí àtọmọdé àtàgbà kán mọ̀ yí pé Yorùbá ò kú. Àwọn tó rò pé ó ti kú, Yorùbá nation ó ti kú, ó ti lọ, wọn ò gbẹ́rì sí mọ́, kò ṣe. Ẹ jẹ́ ká padà. Ẹ jẹ́ ká padà. Tá a bá parí ìlú kan ká kọjá sí ìlú mi. Tá a bá parí ìlú yẹn ká tún kọjá sí another place. Ká bára wa ṣe kí lè mí tìtì kán mọ̀ pé yes something is going on. Tá a bá ṣe láyé Buhari, kí Buhari ò sọ pé ẹ lọ yìnbọn pa gbogbo wọn. A lè ṣe láyé dáàdì tí wàá sì kó ní ká lọ yìnbọn pa wá. Tó bá wá ní ká yìnbọn pa gbogbo wa, aṣojú ayé aṣojú gbogbo wa. Àwa ìgbà yẹn la máa wá mọ̀ pé lóòótọ́ ọ̀tá wa rèé. Ṣùgbọ́n lọ́lọ́ yìí o, èmi ò rí bí ọ̀tá mi, mi ò dẹ̀ rí bí ọ̀tá yín. Ẹ já padà sí rálì. Ẹni tó ń tàn yín tó ní kò sí rálì. Kí ni àbábọ̀ gbogbo ohun tó mú kiri? Kí ni gbogbo ẹ̀? Adélé ń bọ̀, Lágbàjá ń bọ̀. Kí ni gbogbo kí lẹ rí mú jáde mẹ́? Àmọ̀ràn lè rí mú fún yín o. Kábàánì lóyá ibi ló ń pa Ọmọlúkà ló ṣe ń sọ̀rọ̀. Bébí bá ń pa mí, èyí tó pọ̀ nínú yín tẹ́ wà bí. Tí n bá máa mẹ́sẹ̀jì nínú yín pé ẹjọ́ ìmọ̀ ní kankan tí ń lè jẹ. Màá rí méjì mẹ́ta nínú yín tó jẹ́ pé á sẹ́ndì 10,000, á sẹ́ndì 20,000 sọ́mọlúkà pé ó yàgbà mánéjì ẹ̀. Nínú bẹ́ẹ̀ ṣe pọ̀ tó tẹ̀ ń wo fídíò mi, tẹ́ ẹjọ́ lólùfẹ́ mi. Eléyìí ń sọ̀rọ̀ ebi, kì í sọ̀rọ̀ pé ó nídìí owó rárá. Iná tó ń jó yẹn ò gbọdọ̀ jó rẹ̀yìn, kò gbọdọ̀ kú. We must get back. Bó bá ṣe dún kankan lẹ́kìtì, kó máa dún kankan lọ́dọ̀ state, kó máa dún kankan lọ́ṣun, kó
kó máa dún kankankankan lọ́yọ̀ọ́ kó máa dún kankankankan lógùn Èkó nìkan ni wọ́n fi sọ pé kò sáyè kádẹ̀ tó ṣe pírẹsidẹ́ǹtì ni a tún gbìyànjú ẹ̀ wọ́n ti jẹ pírẹsidẹ́ǹtì sì kò sí tó yẹ kó ti stop wa a tún wọ Èkó yẹn wọ́n ṣàtúntì jẹ pírẹsidẹ́ǹtì a tún gbìyànjú tó bá wá tún ní kò sáyè with prayer ibi táyè bá ti gbà wá a máa báṣẹ wa lọ. mo bẹ̀ yín ẹrù àròjinlẹ̀ lórí ẹ̀ tẹ́ ẹ bá bí i pé ó jọ́ lọ́kàn yín ẹ pọ̀ ọmọ Olúkà ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ ká strategize ká plan. Kaplan Olúwa pẹ̀gbọ́n mi rẹ́ ẹ má jànú ìlú ní o báyàn jà kódà bó bú mi màá máa wù ẹni ní ojú yàn. God will continue to bless gbogbo yín pátápátá ojú òní tí yín o ìwọ tó o tí ì lọ contribute sí ìpìlẹ̀ ọ̀rọ̀ Ọmọlúkà mo ń sọ tèmi o ó ní bùkún tọ́lọ́run fẹ́ fún àwọn tó bá contribute o Ọlọ́run sọ fún mi o mo ti di nínú ìran ìwọ Ọlọ́run ó fẹ́ gift gbogbo àwọn tó lọ́wọ́ sí bó tiẹ̀ jẹ́ 2,000 bó jẹ́ 10,000 bó jẹ́ 20 bó jẹ́ 1 million gbèélẹ̀ kó o sọ pé èmi náà lọ́wọ́ sí ìpìlẹ̀ ọ̀rọ̀ tọ́mọlúkà ṣe béèrè àkáǹtì mi kó jẹ́ fún ẹ béèrè kí n fún ẹ wọ́n máa sọ́ọ̀tì náà wọ́n máa wí tèmi àgbá mi béèrè màámi dúpẹ́ àjọ. Ọlámilékan Sóbò máa bù ẹ́ so ní àfọlọ́run ṣe yàǹda ẹ tètè ẹ mẹ́sẹ̀gì mi sì kẹsàn pé Ọmọlúkà fún mi lákàntì kémi náà ṣe tèmi mo ń tẹnu mọ́ o mo ń tẹnu mọ́ tó bá wù yín kẹ ẹ gbọ́ tó bá wù yín tó bá gbọ́ ibi yẹn bí Oòduà kò ní bàjẹ́ fún ẹ o àfọlọ́run ṣe yàǹda mo ń retí yín o ẹ tètè béèrè àkáǹtì Ọmọlúkà kẹ ẹ tètè jù síbẹ̀ gbàgà kó wọlé gálá kó máa lọ. Ọlámilékan Sóbò tọwọ́ mi bá tẹ̀ yìí mo fún Ọlọ́run ní mo fún ọ ní kódà aya tí mo fún ọ ń gbà lọ́wọ́ rẹ lọ́wọ́ pé wọ́n lo ní sọ yẹ kó rí bẹ́ẹ̀ máa gbà lọ́wọ́ ẹ̀ máa dá padà fún bàbá Èkìtì so tí nǹkan ní bá di méjì kì í kúkú bà kì í ṣe nǹkan burúkú ẹ̀wọ̀n á wá di méjì lọ́wọ́ bàbá Èkìtì bàbá Èkìtì á di méjì lọ́wọ́ ìwọ nìkan àwọn 3.5 inches méjì á wá wà lọ́wọ́ bàbá Èkìtì nìkan. Thank you, God bless you. Kò ní bàjẹ́ fún yín. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin jẹ́ wà l'Amẹ́ríkà. Rally ńlá kan fẹ́ wáyé l'Amẹ́ríkà ní bẹ̀rẹ̀ láti on the 20, on the 19, 20, 21, 22, 23, and so on and so forth. Ẹ jẹ́ play jíǹgù yẹn, ẹ jẹ́ play ẹ̀ kó má dàbẹ́ ni pé bóyá mo kàn ń bẹ́. Ẹ jáde wá, ẹ jẹ́ ká lọ kọ́nà sọ̀rọ̀ sókè lọ́dẹ̀ yóò kò ní nira wa. Yorùbá wà lọ̀rọ̀ ìkàn pátápátá la ṣe ń lọ́gùn ẹ̀ tantantan sétí ọmọ aládé gbogbo nígbàgbọ́ wípé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lẹ́yìn náà mọ̀ sọ fún àwọn yòókù kárí ilé kárí oko tí gbogbo wọn sì péjú pésẹ̀ síbi ìwọ́de àrágbá yamuyamu tàlújá tó ń bọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà yìí ti Yorùbá Nation Diaspora Mega Rally in alliance with Yorùbá World Media àti Yorùbá Nation Self-Determination parapọ̀ dọ̀kan ṣàgbékalẹ̀ New York Super Mega Rally ọjọ́ mẹ́ta gbáko ló máa fi wáyé bẹ̀rẹ̀ látọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 21 oṣù kẹsàn-án títí di ọjọ́bọ̀ Thursday ọjọ́ 21 oṣù kẹsàn-án bákan náà látago 7 òwúrọ̀ títí di agogo 4 ìrọ̀lẹ́ New York Times láti máa péjú pésẹ̀ gbóhùn sókè rárá fáyé gbọ́ wípé ó tó gẹ́ Yorùbá Self-Determination is our right Yorùbá fẹ́ dá dúró a fẹ́ kúrò lọ́wọ́ ẹ̀tàn a fẹ́ kúrò nínú ìnira orílẹ̀-èdè Nàìjà bá a sì ń rọ gbogbo àwọn èèyàn wa jákèjádò àgbáyé tó ń bọ̀ wá síbi rálì yìí wípé ká pàdé lọ́jọ́rú 20 oṣù kẹsàn-án ní rally location 78 UN General Assembly 405 West 45 Street New York City New York 10017 fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí fún ọ̀kan ọ̀jọ̀kan ìbéèrè tẹ́ bá ní ẹ kàn sí wa látòrí èyíkéyìí wẹ́bsáìtì yìí www.megarally.org tàbí www.yorubaworldmedia.com ó sì lè jẹ́ www.ysdm.org bákan náà ni ẹ lè pè tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí Prophet Ayọ̀délé Ológunlolúwa lórí +1 803 846 1116 Mrs. Jùmọ̀kẹ́ Ògúnlẹ́yẹ lórí +1 347
08037037819. Dr. Sabi lórí +447 440 715 542. Mr. Gani Alágbàlá lórí +1 713 875 3339. Koiki Media lórí +447 594 050 979. Ìyálóde YSDM lórí +447 442 177 677. Mr. Biodun Ojo lórí +1 347 301 8360. Ẹ má gbàgbé wípé a fẹ́ kí gbogbo ènìyàn tó bọ̀ lágbàáyé ti wà ní sẹpẹ́sẹpẹ́ ní venue lọ́jọ́ Wednesday 20 oṣù kẹsàn-án, lọ́jọ́ tó jẹ́ D-Day gan láti sọ fún gbogbo ayé wípé ó tó gẹ́. bó ṣe jẹ́lẹ̀ ti gbọ́ yẹn o, rally yẹn máa bẹ̀rẹ̀ ní on the 20. gbogbo yín dẹ̀ máa pàdé ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà. Mi ìfẹ́ mọ state tó wà, ra tíkẹ́ẹ̀tì bó dẹ̀ jẹ́ mọ́tò ni kó fò wá sí New York níbi tí wọ́n ti fẹ́ ṣe. Lágbára Ọlọ́run láàárín ọ̀sẹ̀ yìí mo máa gbé bàbá wa Ayọ̀délé Ológúnlolúwa tí wọ́n jẹ́ president mega rally, máa gbé wọn wá, so wọ́n wá ṣe àlàyé, wọ́n á lè sọ fún everybody gbogbo bẹ́ẹ̀ ṣe máa pàdé, bẹ́ẹ̀ ṣe máa rìn, so wọn ẹ̀ẹ́dọ̀ mọ̀. Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Àwọn tí ò ń ṣe Yorùbá àwọn náà ń gbádùn Yorùbá. Àwa tá a jọmọ Yorùbá gangan kò sí tá a gbádùn. Àgbádùn èdè Yorùbá, àgbádùn oúnjẹ, àgbádùn resources, àwọn nǹkan àlùmọ́ọ́nì ọ̀rá ilẹ̀, wàrà tó yí ilẹ̀ Yorùbá, àgbádùn orí olórí ló jẹ́. Àsìkò ti tó, Yorùbá gbọ́dọ̀ dàdúró. It's left for you. And that will be all for today. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún mi. Rí i dájú kó o pín ètò yìí kó o dẹ̀ send message sí Ọmọlúkà pé Ọmọlúkà mo fẹ́ lọ́ọ̀tì késẹ́ẹ̀tì rẹ̀. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run ní special gift fún yín ni o, kò ní ju bẹ́ẹ̀ lọ. Ó yá bẹ̀rẹ̀ sí ní kọ́ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá. Kọ́ tiẹ̀ ìbùkún ní fún orílẹ̀-èdè Yorùbá. Marriage is not a destination, but is a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefatuloti. For free shipping, the book is available on Amazon.com. For more info, log on to www.widowsadvocate.org or email widowla55@gmail.com. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.